Hello. Yes, sir. Labalábá ọ̀rọ̀ lẹ́tọ̀. Kó pọ̀ kó pẹ́. Olúwa ló ń fún wa ṣe. Wọ́n ti dé. Wọ́n ti dé. Mr. Ẹ̀mílójú. Wọ́n ti wọlé dé. Ó ga o. Ẹ wo, hello sir. Hello sir. Hello sir. Hello sir. Ẹ ní sùúrù sà, àwa là ń ṣètò, àwa là ń tọ́kùn ètò yìí, Ọlọ́run ló máa wá tọ́. Ẹ ló sà, tó bá di ìwòyí ọjọ́ ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò, ẹ gbọ́dọ̀ wá show face yín, a gbọ́dọ̀ rí yín. So à ń pè yín gbogbo Nàìjíríà àti gbogbo ayé ń gbọ́ bá ṣe ń pè yín. Mr. Ẹ̀mílójú yín, a fẹ́ rojú yín yẹn gangan. Ẹ yẹ bèrè ọ̀rọ̀ tó fẹ́ bèrè. Bẹ́ẹ̀ni. Ilé ọmọ. Bẹ́ẹ̀ni. Okay sir. Okay sir. Wọ́n á dá yín náà sir. Oyún tí ò bá sí nínú ilé ọmọ kò lè dàgbà ju bí oṣù ọ̀sẹ̀ 8 lọ tó máa fi kú, torí pé ibi tó yẹ kó wà kọ́ ló wà, ibi tó yẹ kí oúnjẹ ti máa kí ó máa fa oúnjẹ láti ara ìyá ẹ̀ kò sí níbẹ̀. So wọ́n bá oúnjẹ tó wà lára